Crazy IGP Fasos Raji Basirat Bintu. And to the complainant, Alaja Kafilatu Kaula. Alaja Kafilatu Kaula. Who follow the petition season 11. They come about investigating. Crime don't commit against you. Crime is simple. Okay. But they were straightforward. Okay. It's a crime of defamation of character. Defamation. O costement. O eleriwa. Eleri costement. O de ko erika. Lawyer yín nìyẹn difa. Àwọn ọlọ́pàá zone 11 wọ́n ṣe ìwádìí wọn fínífíní. Nígbà tí wọ́n rí wípé ìwádìí wọn ti dé conclusive stage. Conclusive stage. Arrest Bintu Raji. Ẹ má gbàgbé. Ó sọ wípé wọ́n ṣe ìwádìí wọn fínífíní. Nígbà tí ìwádìí wọn tó ti conclude tán, wọ́n wá lọ arrest Bintu Raji. Nínú show tá a dẹ̀ ṣe, tá a fi bẹ̀rẹ̀, ṣé ní jẹ́ta la ṣe show ní àbí jẹ́rìí tá a kọ́kọ́ ṣe tó gbé wa jáde síta. A ní gẹ́gẹ́ bí ohun tá a rí gbọ́ ni wípé iléeṣẹ́ ọlọ́pàá zone 11 wọ́n invite Bintu Raji láti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò before arrest. Kì í ṣe pé wọ́n pè é tí wọ́n ní kó yọjú tí ò yọjú ká wá sọ pé ìyẹn ni ẹ fi mú. Kì í ṣe wípé wọ́n invite pé kó wá tí ò wá, ẹ ò kọ lẹ́tà o, ẹ ò pé lórí fóònù o, ẹ send iv, ẹ send ẹnìkan anything, ẹ kàn lọ arrest ẹni gbàm. Ìwọ náà ó dẹ̀ ti fìdí ẹ̀ múlẹ̀, wọ́n ti conclude without iv. Yóò bá sọ wípé a kì í fẹ́ orí lẹ́yìn olórí. Irú ìwádìí wo ni iléeṣẹ́ ọlọ́pàá fẹ́ ṣe? Ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàárín ènìyàn méjì. Yorùbá ló sọ wípé agbẹ́jọ́ ẹnìkan dá, wọ́n ní àgbà òṣìkà ni. Èmi rò pé ó yẹ kí iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n invite ẹni tọ́rọ̀ kàn lọ́tún, kí wọ́n invite ẹni tí ọ̀rọ̀ kàn lọ́sì. Ìyẹn Bintu Raji àti Alaja Kaula tó mẹ́jọ wá. Ilé káríṣẹ́ ọlọ́pàá ti invite Bintu Raji tó ti sọ tẹnu ẹ̀, ọ̀rọ̀ tó bá sọ pẹ̀lú tí ẹni tó mú ẹjọ́ wá tó jẹ́ complainant tó gbé wá sí court. Méjèèjì ní iléeṣẹ́ ọlọ́pàá máa ṣèwádìí. Kì í ṣe wípé èmi tí mo kàn wá fi ẹjọ́ sùn, ọ̀rọ̀ ẹnu mi nìkan ní iléeṣẹ́ ọlọ́pàá máa wá gbọ́. Tí a bá fi lọ invite ẹni tí mo mú ẹjọ́ ẹ̀ wá, tí wọ́n ní àwọn ti bá mi conclude nítorí ọ̀rọ̀ tí mo mú wá. Barrister Fracas Barrister Stadium ṣó ti ń gbọ́. Social media ni wọ́n ń pè bí. Bó o bá ti ń gbé wá la máa bẹ̀ máa analyse. Ọ̀rọ̀ ẹnu ẹni mo fi ń béèrè o. Tó jẹ́ ibi tó sọ pé wọ́n parọ́ mi fẹ́ mo lọ sí mo pa mẹ́ o ti kí mi lẹ́yìn o. Gbé lọ sí court. Wọ́n lè gbé lọ sí. Wọ́n gbé lọ sí ní sùúrù. Má ní sùúrù. Ní sùúrù. Ó jẹ́ case tó jẹ́ pé wọ́n máa sí. Ẹjọ́ wọ ṣé tírì pẹ̀lú ti sùn náà. Blogger wọ̀nyí. Ok, ẹ jẹ́ kó bẹ̀ láti bẹ̀. Mo fẹ́ kẹ́ gbọ́. Al-Madrasatu Wahidiyya, Ìyálájé courtroom show, Ọ̀kanlọ́mọ Al-Izzat Worldwide, àwọn bloggers tẹ̀rí àtàwọn míì. Ṣé o tí máa parọ́ ẹ̀ máa pé mo parọ́ mọ́ wọn ẹjọ́ kúrò. Ó ń tọ́ sọ la máa analyse o. Wọ́n ń tọ́nu story upside down. Ṣé àti tán ni? Wọ́n ń búlé ọlọ́pàá. Ní sùúrù, ẹ pé tèwọ́ 3. Crazy IGP Fasos ẹlẹ́rìí costement ó dẹ̀ for the petition season 11 pé kí wọ́n bá investigate crime tí wọ́n commit against you. Crime yẹn simple, ó dẹ̀ wà straightforward. It's a crime of defamation of character and cyber stalking. Cyber stalking. Ó costement ó mú ẹlẹ́rìí costement ó dẹ̀ kó èrè kalẹ̀. Ẹ máa gbọ́ Alaja Kaula kọ statement. Alaja Kaula wá mú ẹlẹ́rìí lọ. Ẹlẹ́rìí Alaja Kaula ó kọ statement. Ẹni tẹ́ ẹ mú ẹjọ́ ẹ lọ, ẹ ò wá pé kóhun náà wá kọ statement. Kóhun náà ó yóò lẹ́lẹ́rìí àbí ò lẹ́lẹ́rìí kó wá lẹ́lẹ́rìí tiẹ̀ náà wá kó wá kọ statement. Kí iléeṣẹ́ ọlọ́pàá zone 11 kó wá ṣe kí ni kó wá jọ ọ̀rọ̀ yẹn kó gbé yẹ̀wò kó ṣèwádìí. Àwọn ọlọ́pàá zone 11 wọ́n ṣe ìwádìí. Wọ́n ṣèwádìí láàrin Alaja Kaula àti witness yẹn. Wọ́n rí wípé ìwádìí wọn ti dé conclusive stage. Conclusive stage. Wọ́n lọ arrest Bintu Raji. Wọ́n ti assume pé nǹkan Alaja sọ. Ó dẹ̀ gbé lọ sí court ní the same day tí wọ́n arrest. Ok, nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ti ṣe ìwádìí tí wọ́n ti conclusive stage, wọ́n máa lọ arrest Bintu Raji.
ẹ mú gbàgbé pé Alhaja Kaola àti witness ló lọ kọ statement sílẹ̀ tí lọ́ọ̀yà àti fìdí ẹ̀ múlẹ̀ fún wa nílé ẹjọ́ yìí lẹ́yìn tó ti lọ kọ́ tó ti lọ ṣe tán ẹ wá lọ arrest ẹ̀ ìgbà tẹ́ ẹ wá arrest ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ò tún wá fi àyè sílẹ̀ láti wá ṣèwádìí àwa sọ fún yín wípé ọjọ́ yẹn náà ni wọ́n gbé lọ sí ilé ẹjọ́ lọ́ọ̀yà Alhaja Kaola ti fìdí ẹ̀ múlẹ̀ pé the same day làwọn gbé Peter Raji lọ sí ilé ẹjọ́ ẹni tí wọ́n tàn lọ sí Kire láti bẹ̀ tí wọ́n gbé lọ sí ọlọ́pàá zone 11 àsìkò wo ní zone 11 time wo ló wà in between ìgbà tẹ́ arrest same day láti ṣe investigation yín thoroughly láì ṣègbè lẹ́yìn ẹnikẹ́ni same day yẹn náà lẹ gbé lọ síwájú magistrate. Can you people get, are you thinking what I'm thinking? Lawyer, just listen to yourself. You are shooting yourself. Listen. Oh no, you are throwing yourself under the trailer. Now. Ìkírun, thank you, Dare. Ìkírun, not Bella from Ìkírun. From my opinion, kò sí nǹkan tó wrong nínú ẹ̀. Ó ní gbogbo iṣẹ́ ìwádìí gbogbo ìgbésẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá zone 11 gbé. To his own opinion, ó ní kò sí nǹkan tó wrong níbẹ̀. You call yourself a lawyer. Wọ́n gbé èèyàn láì ṣe wípé wọ́n ti kọ́kọ́ invite tí ò wá àbí wọ́n invite kó lọ kóun náà kó sọ kó comment tiẹ̀ kó má bèèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o lẹ́lẹ́rìí àbó ò lẹ́lẹ́rìí kó wá sọ pé òun ní ẹlẹ́rìí àbó òun ò lẹ́lẹ́rìí kẹ́ ẹ̀ tó wá gbé lọ ẹ máa kọ́kọ́ ẹ máa okay defamation of character a ṣe máa fi ti bàbá ẹ̀gbọ́n wa yìí Òṣùpá a máa ń ṣe example tó bá yà o ẹ ṣáà rán mi létí o. Látòrí bí wọ́n ṣe mú tó fi dé orí bí wọ́n ṣe investigate tó fi investigate bí wọ́n ṣe gbé lọ sí kọ́ lálẹ́ alẹ́ ni adájọ́ ń dájọ́ ó ní kò sí tó wrong bẹ́ẹ̀. In a situation where in a situation tó yẹ pé àwọn ọlọ́pàá wọ́n ṣe ìwádìí ọ̀rọ̀ wọ́n dẹ̀ gbé ọ̀rọ̀ náà wọ́n ti sílé ẹjọ́ láì ṣe pé wọ́n ti irú èèyàn bẹ́ẹ̀ mọ́lé tàbí wọ́n lu irú èèyàn bẹ́ẹ̀ kí lè fẹ́ sọ wípé ọlọ́pàá ṣe tó wrong kí lè fẹ́ sọ pé ọlọ́pàá ṣe tó wrong. Ẹni tí ẹ mú tẹ gba fóònù ẹ ẹni tí ẹ mú tẹ gba fóònù ẹ tí ò ní access láti bẹ ẹnikẹ́ni sọ̀rọ̀ tí ò ní access láti ṣe ẹ̀dẹ̀ gbé wọnú court tí òun lẹ ṣe fẹ́ ṣe bá tí èèyàn bá ti ẹ̀já QC gan ṣe bí defamation of character ni ọlọ́pàá ṣe how many minutes ọlọ́pàá ṣe fi ṣèwádìí níbo lẹ ti ṣèwádìí àwọn wọlé pè tẹ́ fi ṣèwádìí ọ̀rọ̀ ẹnu ẹni tó mẹ́jọ wà àti witness gan ṣé òun lẹ fi ṣèwádìí òun lẹ fi conclude òun lẹ fi gbé lọ sí court tẹ̀lé sí the phone ẹ̀ ẹni tó bá rò bẹ́ẹ̀ ṣe wùwá yẹn ó máa rò pé kí ní ìní kọ́ máa nínú èmi ò kí ń parọ́ bọ́rọ̀ bá ṣe rí ni mo ṣe máa ń sọ èyí náà kí ọ̀rọ̀ mi lẹ́yìn bọ̀dà lọ́ọ̀yà. àwọn ọlọ́pàá tí wọ́n mọ iṣẹ́ tó rí wọ́n pé. ó dáa kó fáwọn ọlọ́pàá yẹn package. kí wọ́n tó approach defendant kí wọ́n tó pick ẹ̀ tàbí ká tó invite ẹ̀ wọ́n ti bá ìwádìí wọn dé 99%. tí kò jẹ́ pé kò sí nǹkan tí wọ́n. no that is not an IV no invite kẹ èyí tó ṣe fún bíntù yẹn fracas lawyer wọn kì í ṣe invitation wọn ò ní lọ gbé ní Ìkírun ẹ understand invitation àwọn ọlọ́pàá ò ní fọwọ́ sí pé kẹ́ ẹ gbé igbó sínú ẹ̀ kẹ́ ẹ fi tán from one state to another pé kó wá gbaṣẹ́ orí kò yé wa tí ìjáde kẹ́ ẹ sọ fún wa pé ṣé ìfọwọ́sowọ́pọ̀ ẹ̀yin àtẹ̀yìntẹ́ lọ arrest ẹ̀ ní ọ̀rọ̀ contraband gbọ́dọ̀ àwọn kan tó yẹ pé táwọn jáde síta tí ò yí àwa tá a wà ní orí ìkànnì yìí à ń béèrè ẹ̀ fún wa láǹsà náà ṣé ẹ sọ fún wa nǹkan tó yẹ pé sọ pé ẹni ṣe gbogbo tí ọlọ́pàá ṣe dà ṣé ọlọ́pàá mọ̀ nípa bẹ́ẹ̀ ṣe kó báwọn lọ ṣe kó contraband nínú aṣọ fún ni wọ́n fi set up tọ́lọ́pàá mọ̀ bẹ́ẹ̀ ṣàlàyé kẹ́ ẹ sọ fún wa àwọn ọmọ ló kó contraband sínú ẹrù ẹ̀ jáde kẹ́ ẹ ṣàlàyé fún wa bóyá rọ ni àbó òótọ́ ẹ̀ sọ ẹni tọ́lọ́pàá ṣe dà àwọn èèyàn tó sẹ́ẹ̀tì kìíní yẹn ṣé wọ́n ran iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ ni láti mú ṣókún báyìí ẹ̀ ṣàlàyé kẹ́ ẹ sọ fún wa ibi tá a dé dúró lónìí ọ̀rọ̀ contraband tẹ́ ẹ gbé sínú ẹrù ẹ̀ náà ni ó yẹ bá wa gbé sókè. now nígbà tí ọlọ́pàá parí ìwádìí wọn ṣé kí wọ́n gbé ìwádìí wọn kalẹ̀ ni kó di wípé àwọn ará Nàìjíríà wọn bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ̀. ṣẹgbọn ẹgbọràn tó sọ ó ní ṣé kí iléeṣẹ́ ọlọ́pàá ṣé kó bí akọ máa slow lórí ẹ kí àwọn èèyàn wa ní Nàìjíríà kó sáré máa tọwọ́ bọ̀ ìyẹn ni wípé girigiri garagara ẹgbẹ́ wọnú kóòtù ẹ fẹ́ fìyà jẹ ni ẹ tún fi di ọ̀rọ̀ wa múlẹ̀ because kí ni ẹ̀rù ń bà yín sí wípé
àwọn kan wọ́n lè tọwọ́ bọ̀ tóun tó wà ńlẹ̀ yìí tó bá jẹ́ pé ẹni case ni tí ẹni ẹjọ́ ńlẹ̀ kò yẹ kẹ́rù báyìí pé àwọn kan bóyá wọ́n máa tọwọ́ bọ̀ because ó yẹ kí freedom máa ń wà tí ọ̀rọ̀ case ní judiciary mo ní ẹ̀tọ́ ibùdó ẹni tó pààyàn gan èyí àáfàá tó pa Hafsat yẹn wọ́n sì ní wọ́n máa gbà lọ́ọ̀yà pẹ̀lú pé wọ́n sọ wípé suspect ni o torí suspect sì ni bọ̀bọ̀ yẹn ilé ẹjọ́ ló máa fìdí ẹ̀ múlẹ̀ fún wa wípé apànìyàn ni pẹ̀lú bá a ṣe fojú rí gan tó tí gbogbo pé àyọ̀ burúkú yóò sì tún gbà lọ́ọ̀yà lórí ọ̀rọ̀ yẹn wọ́n sì ń ṣe ìwádìí wọ́n ká wọn lọ́wọ́ báyìí iléeṣẹ́ ọlọ́pàá sì ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ yẹn. hello sir mo ń bọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ o lè ní kí lẹ́yìn o ẹni sùúrù 25. máa bá ọ lọ láti rẹ tó má bàa tọwọ́ bọ̀ nítorí wípé tó bá jẹ́ ẹ̀wọ̀n wọ́n sáré gbé lọ sí court kí àwọn èèyàn má bàa tọwọ́ bọ̀ àwọn wo lẹ́rù mo fẹ́ tọwọ́ bọ̀ ẹ fẹ́ fìyà jẹ ẹ sì fẹ́ káwọn èèyàn kó ṣe kí ni kí wọ́n dá yín lẹ́kùn lẹ́yìn sáré gbé lọ sí court ẹ̀yin náà rí pé sáré ṣe gbúrúgbúrú kò di ànsà èmi ò parọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ sà fracas lawyer sà barrister stadium ṣé stadium ẹ ti ń ṣe charge and bail ni stadium kí lẹ̀ wá stadium pẹ̀lú àwọn sọ́jà àwọn charge and bail lawyer kan wà tí wọ́n tètè ríṣẹ́ gbà wọ́n mọ̀ lọ wọ́n mọ̀ bàbá ní stadium ni wọ́n mọ̀ hello ṣe díkẹ́sì hello ṣé mo sáfẹ́ dọ́lẹ̀ gbé hello lórí èmi ìmọ̀ barrister fracas lawyer gbé sókè now. ìgbà tó gbé ọ̀rọ̀ yẹn dé court ṣé court wá sọ pé òun ò gbọ́ ẹjọ́ ni kóòtù gbọ́ ọkà wọn àárín ẹ̀ kóòtù ká charges fún. ẹ jọ sá ẹ bá wa sọ time ṣe èmi máa ń fẹ́ kọ́rọ̀ máa lẹ́lẹ́rìí ẹ má bínú o ṣe ń gbọ́ fracas lawyer ẹ má bínú sá time wo lẹ́gbẹ́ lọ court aago mélòó ẹ máa sọ èmi ṣe bí mi tó rọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí mo sọ ẹ mú gbàgbé pé ní tẹ́ ẹ gbé Ìkìrun lẹ ti gbé èèyàn gbé ní ṣé lọrin ní gbé láti lọrin lẹ ti tán lọ sí Ìkìrun láti Ìkìrun ẹtàn lóṣogbo ẹ gba fóònù lọ́wọ́ ẹ girigirigiri ẹ jẹ́ kó pẹ́ bí ẹ jẹ́ kó para ẹ ti ti wọnú kóòtù ẹ jọ nítorí ìtọ́ lọ́hùn ẹ já sọ tòótọ́ ẹ já mọ̀ fọ̀rọ̀ lórí àwa wò aago mélòó ni sà aago mélòó ni ẹ sọ̀rọ̀ aago mélòó ni wọ́n dájọ́ ládájọ́ tí máa ń bèrè question tí máa ń bèrè straight to the point ẹ mọ lọ straight ẹ mọ parabolate kẹ ẹ mọ yà ibi tẹ́ ẹ lọ òjìnà ibi tẹ́ ẹ yà ló pọ̀ jù sí ẹni ò dẹ̀ fẹ́ rú ẹ straight to the point aago mélòó ni wọ́n wá dájọ́ yẹn. tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹ máa mọ̀ pé inú mi dùn wọ́n dẹ̀ ká fún lálẹ́ yẹn not guilty. mo yẹ lóhùn guilty. kóòtù dẹ̀ interrogate lẹ́yìn ìgbà yẹn ó ní counsel tó dúró fún ló apply fún bail yẹn kóòtù dẹ̀ grant ní bail ní the same day. ẹ dákẹ́ ẹ má bínú o wọ́n ti parọ́ ń bẹ̀yẹn o bọ̀dá ìwọ náà charge and bail kí ló dé báwo ló ti ṣe báyìí tó bá jẹ́ pé lóòótọ́ ó sọ wípé lọ́ọ̀yà tiẹ̀ ó ní ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ni ẹ́ tí wọ́n ti kó sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ìwọ ń jà fẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ó yẹ kó o consider díẹ̀ fún ọmọ yẹn náà wọ́n láàrin nǹkan bíi tó 4 lẹ́gbẹ́ lọ sí kóòtù lóde lẹ́gbẹ́ lọ sí zone 11 wọ́n lè take her to court around 3:40 p.m. on same day ẹgbẹ́ nínú ẹ̀ wò náà sister mi Joyce blog backup page you are welcome ma ọlọ́run abámi pọ́n ilé thanks for joining ẹ̀yin inú ẹ̀ bá wa wò yẹ táìmù ẹ̀ bá ti sọ̀rọ̀ ẹ̀ mọ̀ fi táìmù sí ẹgbẹ́ lọ sí kóòtù yẹn same day ni ó yẹ kẹ́ wá làmọ́lẹ̀ fún wa wípé kì í ṣe pé wọ́n gba bẹ́ẹ̀lì ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ adájọ́ kọ́kọ́ gbé ìdájọ́ kalẹ̀ ìta àgbọ́ ni wípé ẹ̀wọ̀n ìta àgbọ́ là mọ̀ sọ torí ìta àgbọ́ yẹn ìyẹn ni wípé allegedly ìta àgbọ́ ni wípé tó kàn wá lára lórí ìkànnì Facebook yìí lórí TikTok àtòrí YouTube tá a wà yìí àti gbogbo bíbélì tí ń gbọ́ wà ní pé adájọ́ kọ́kọ́ sọ wípé kó lọ wá level 15 officer tó wà ní Ọ̀ṣun state lóṣogbo àti ẹni tó ní 5 million nínú àkáǹtì ẹ̀ ohun tí ẹ̀kọ́ adájọ́ kọ́kọ́ sọ nìyẹn allegedly àti wàá ń yẹ ọgbọ́ wípé nígbà tó yá ọmọ yẹn ò lè mítọ̀ torí pé ẹ ti gba fóònù ẹ̀ níta gbọ́dọ̀ wọ́n gba fóònù ẹ̀ o wọ́n nígbà tó yá ẹnìkan tó jẹ́ pé òun ló mọ̀ wípé ó wà ní Kírun lára àwọn fáǹsì ẹ̀ òun ló wá lọ sí hòtẹ́ẹ̀lì tó sọ pé àwọn máa wà ní Kírun hòtẹ́ẹ̀lì báyìí wọ́n tẹ̀ tí wọ́n máa lọ́ọ̀jì ní sí nǹkan kan tí wọ́n máa fi parí kúrò tí ìyẹn wà lọ tó lọ bèrè ẹ̀ nínú hòtẹ́ẹ̀lì ohun tá a rí gbọ́ ni wípé ìgbà tó dé hòtẹ́ẹ̀lì ó wá sọ wípé
Adémọ́lá Fásikú, God bless you. Fásikú, God bless you. Ó wá sọ wípé ẹjọ́ sísà kan wà Àjíà wọ́n wá ṣe nǹkan ní Kírun, wọ́n dẹ̀ sọ wípé hòtẹ́ẹ̀lì yìí làwọn máa dé sí. Òun wá béèrè wọn, wọ́n lọ wá sọ wípé ha wọ́n mẹ́ntẹ́ sọ hello Mr. King ṣé kìí ṣe òun ni alájà tó wá arrest lẹ́ẹ̀kan wọ́n ti wá arrest kò tí bó ṣe dé kò pẹ́ wọ́n ti wá gbé àwọn ọlọ́pàá ti wá arrest àwọn 4 ló wà obìnrin kan ọkùnrin 3 wọ́n ti wá gbé wọ́n ti gbé lọ sí zone 11 ìyẹn ló wá ṣètì pé àwọn kan pé wọ́n ti wá gbé lágbájá òun gbé ó ti wá lọ sótó sọ pé àwọn wá sílùú àwọn ti pé fóònù lọ́mọ àwọn yẹn ló wá bẹ̀rẹ̀ sí pé lọ́wọ́ ń pè tó nígbà táwọn náà gbé wọ́n ṣẹnu pẹ́ọ́n wọn ò fẹ́ kó wọ́n fẹ́ fi ìyà yẹn jẹ ẹ má gbàgbé pé wọ́n láwọn ò fẹ́ kílẹ̀ gan-an pé wọ́n yẹn sọ pé àwọn pé káwọn gbọ́dọ̀ gbé lọ́kọ̀ kí làwọn dóde káwọn èèyàn má tọwọ́ bọ̀ wọ́n ti ẹ̀ kó dọjọ́ kejì rárá àwọn yẹn ló wá tètè wọ́n ní kò tiẹ̀ ẹ máa gbọ́ mo tún gbọ́ allegedly níta tún rí gbọ́ ni wípé iléeṣẹ́ ọlọ́pàá gan ò jẹ́ kó kọ statement kó tó dé kóòtù so ẹjọ́ àwọn tó wá fẹjọ́ sùn fáìlì wọn nìkan náà ló wà níwájú ilé ẹjọ́ adájọ́ láti yànnàná ọ̀rọ̀ tó wà lẹ́yìn bọ́rọ̀ bá ṣe jẹ́ ní kẹjẹ́ ká sọ lédè yẹn ló jẹ́ kán mọ̀ ó dẹ̀ gbígbà tó wá mọ̀ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí wá pera wọn ohun tá a wá gbọ́ ni wípé ọwọ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ sọ pé ọ̀fọ̀ kíní kan zone 11 ẹ̀jọ̀ kálùmọ̀ yẹn ní zone 11 ìkọ́kọ́ máa ń ṣẹlẹ̀ kálùmọ̀ yẹn zone bóyá ní èmi ò mọ̀ I was not there o alẹ́ ẹ̀jì ni o ìgbà tọwọ́ wá kan wọ́ kò sí kò gbọ́ ọ̀rẹ́ ṣe fẹ́ bí tọ̀wọ́ òbí dákọ́ mi tọ̀ pẹ̀lú ẹ̀ náà balẹ̀ adájọ́ tó kọ́kọ́ gbé 15 level 15 wá síwájú àti 5 million nínú àkáǹtì wọ́n kò sí bó ṣe lè bí tọ̀ ṣẹ́jú ẹ̀ ni tó ń gbé bẹ̀ ní tá ló ti ẹ̀bọ̀ kó wà ń bẹ́ kó tó wá di wípé adájọ́ náà bá tún ní òkè ẹ jẹ́ ká tún ṣe báyìí báyìí ẹ jẹ́ ká gbé wá sí level 10 ẹ jẹ́ kó lọ wá level 10 officer wá kó tó wá di wípé àwọn gbọ́ pé wọ́n wá pé yẹn wà easier láti tètè rí level 10 wẹ́n má dàbí pé wọ́n gba béèlì kò rí commitọ̀ béèlì lọ́jọ́ yẹn according to nǹkan tá a gbọ́ torí pé lórí afẹ́fẹ́ yìí náà láti gbọ́ táwọn èèyàn sọ wípé ó sùn ẹ̀wọ̀n ọjọ́ kan which means pé tó bá jẹ́ wípé wọ́n bá torí àwọn tó àbí ṣé rọ́ ni wọ́n pa nǹkan tá a gbọ́ lórí afẹ́fẹ́ wọ́n ló sùn bẹ̀ lọ́jọ́ kan àbí tẹ́ ẹ̀ bá tún sọ bẹ́ẹ̀ mọ́ ìtẹ́ bá ti sọ lórí kan ní lánàá máa fi jọ́ọ̀jì yìí ẹ̀yin kan lẹ́ sọ wípé ó sùn ẹ̀wọ̀n ọjọ́ kan tó wáyé kó bá sùn bẹ̀ lọ́jọ́ kan definitely ọjọ́ kejì lẹ́ pàfẹ́tì béèlì ẹ̀ ṣe get because ó ti bọ́ sọ́wọ́ alẹ́ kò sí tí wọ́n ti rí level 10 officer gan ó sùn bẹ̀ ọjọ́ kejì náà tó rí béèlì ẹ̀ gbà ó sùn bẹ̀ lọ́jọ́ kan àbísà fracas lawyer àbísà wọ́n bọ̀ ẹ má bínú o ọ̀rọ̀ tí wọ́n ń sọ òun náà làwa náà bá ṣe kí ni ó yá tí bá ti parọ́ ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ má ti pè báyìí analyse ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe ṣóòtàn ẹ má bínú. kò rí bẹ́ẹ̀lì ẹ̀ perfect lọ́jọ́ yẹn ó perfect bẹ́ẹ̀lì ní the following day ẹ wá sọ the following day pé ẹ̀wọ̀n jọlé ó jọ ṣàwámà ẹ má pè táìmù yẹ jẹ́ analyse wọ́n analyse lọ́wọ́ tẹ bá wò mí mufti Manchester later. àyílára nínú ọ̀tún alẹ́ inú wa ò ní dùn kí àwọn faceless bloggers ojú mi lélẹ̀ yìí tàbí àwọn abanilórúkọ jẹ́ kí wọ́n bully individual títí lórí social media kan tó wá bó sí orí ọlọ́pàá kan bó sí orí ilé. ẹ má bínú o lọ́yà stadium my question is this ká a bá wá jẹ́ blogger abanilórúkọ jẹ́ ẹ̀yin tẹ́ wá jẹ́ lọ́yà bóyá ká wá sọ pé ẹ̀yin lọ́yà abaniláyé jẹ́ ẹ jájọ pín 50-50 mi ò bínú ọlọ èmi ẹ sábà bínú sí nǹkan báyìí. ìjọ láti mọ lè jẹ́ kí ilé ẹjọ́ kí wọ́n ṣiṣẹ́ wọn. àwọn ò sọ pé kí ilé ẹjọ́ mọ̀ ṣiṣẹ́ wọn ẹ̀yin lẹ́yìn ṣe àjàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ẹ̀yin lẹ́yìn fún wa ní oore ọ̀fẹ́ kọ́mọ yìí náà bó tiẹ̀ ṣe kí ni ṣáàrí ìwà tẹ́ wí ẹ̀yin lẹ́jẹ́ ká mẹ́nu bà ẹ̀ka ètò ìdájọ́ ti magistrate ní ìpínlẹ̀ Ọ̀ṣun Yorùbá ní sáà bólóògùn ti fẹ́ kó sáà ṣé bẹ́ẹ̀ tí sáà náà